iṣẹ́ kí ló ń ṣe. òun ta gbó. àti ọlọ́tí àtonígbó ẹ wá papọ̀ kí lè rò pé ẹ fi ranra wọn kí ló ṣẹlẹ̀. bí tí ó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀. kí lè ní yóò ṣẹlẹ̀. bí tí ó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀. nígbà ọlọ́tí àti onígbó bá ti pàdé tí ó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ o ṣùgbọ́n mi ò ṣe mọ́ o gbogbo tó jẹ mí kókó fún mi. ẹgbẹ́ ilẹ̀ jẹ́ lówó. ó ti gba fóònù ó gbé ATM owó pọ̀ nu ATM mi o mo sì ní ojú iná wìdú owó fún ọjọ́ náà ó sáré nǹkan tó wù jọ náà ni pé òun fẹ́ pa òun ó fẹ́ pa mí. ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe transfer 50,000 sí. bẹ́ẹ̀ ni sà ó ní láyé pé ẹ̀gbọ́n ìyá òun ló ṣe owó sí mi pé kì í ṣe fámìlì mi pé àfi kí n kó èmi gangan lára àti fámìlì mi ká kó owó kalẹ̀ báyìí. ṣé àwọn ẹbí sáà ti lówó tí wọ́n kó fún un. nígbà tí bàbá mi sì ní baálẹ̀ tí mo sì sọ fún bàbá mi jẹ́ kó yé mi pé nígbà tó ti mú mi tó ti lù mí báyìí ó ti gbowó rẹ̀ tàbí kó gbé mi lọ sọ́sibítù kó lọ tọ́jú mi káwọn ò kówó rẹ̀ fún. ok no problem. a jẹ́ pé tó bá fẹ́ gbowó kó sanwó ìtọ́jú yín kó lọ tọ́jú yín kó wá gba 50,000. kò sí ẹ̀sìn tó jọ mọ́. kò sí tó jọ mọ́. bẹ́ẹ̀ ni sà. torí ẹ ti tọ́jú ara yín. bẹ́ẹ̀ ni. tó bá wá sọ pé òun ó tọ́jú yín tó sì bẹ̀ yín pé kẹ́ ẹ má bínú kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ tí ń ṣe lọ́kọ́ ó lè yí padà. èmi ò fẹ́ jẹ́rìí lì mọ́ o láyé àti lọ́run mi ò fẹ́ ká mọ́ pàdé mọ́ mi ò fẹ́ jẹ́rìí lì mọ́ ká oògùn tó lò fún mi tí mo tún fi padà sí ọ̀dọ̀ rẹ̀ lẹ́lẹ́kejì. ọmọ tẹ́ wá bí fún kọ́. ọmọ tí mo bí fún tó bá wù kó gbé fún mi tó bá sì wù torí mo mọ̀ pé wọn ò lè tọ́jú rẹ̀ kò tẹ́ mi lọ́rùn mo ò lè tọ́jú rẹ̀ kò tẹ́ mi lọ́rùn tó bá sì wù kó gbé fún mi tó bá wá wù tí ò bá sì gbé kalẹ̀ ní tó wù mí ní sọ́dọ̀. ok yes ẹja máa lọ ní apá ọ̀dọ̀ tí wọn kálejò míì wọlé gbogbo ẹni tó bá mọ Jẹ̀lílì Akọ́tàmì Jẹ̀lílì Akọ́tàmì tí tó ń ṣe kí ni ìyá. ó ń tagbó níjọ́sùn ọlọ́dẹ. Jẹ̀lílì Akọ́tàmì tó ń ṣe kí ni. ó ń tagbó. ní junction ọlọ́dẹ gbogbo ọmọ Nàìjíríà fẹ́ rí yín o gbogbo ọmọ Nàìjíríà fẹ́ rí yín o ńgbà ó bá jẹ́ pé bí ó bá ṣe jẹ́ gbogbo ọmọ Nàìjíríà náà ni ó sì gbọ́. Jẹ̀lílì Akọ́tàmì ó ṣe kí ni. ó tagbó. ẹ dìde lẹ́rọ̀.